Al-Ma'rufi Ìgbàláyé TV Itosona. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Àánú Ọlọ́run ọba àtàlàáfíà rẹ̀ àtòrí àjẹǹjẹ tán kó máa bá gbogbo ẹnìkọ̀ọ̀kan yín. Àdá ọpẹ́ fún Ọlọ́run ọba. Ọba àwo náà ni ọba tá à ń dá ọpẹ́ fún. Òun náà ni ọba ìkú, ọba ìṣá. Òun níjẹta ọ̀fi ìjẹta. Alánà ọ̀fàná, oléní òfèní. Ọlọ́la ọ̀fọ̀la, ọlọ́jọ́ gbogbo ọjọ́ gbogbo. Ọlọ́run ọba náà la dá ọpẹ́ fún. Ìkẹ́ àti gẹ̀rẹ̀ kó lọ bá aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àdápadà sàlátù náà kọ́lọ̀n kó wá fi ṣàánú èmi, kó fi ṣàánú gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńláyé. Gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwú tí wọ́n nù wá lóúnjẹ mímọ́. Àwọn tí ń bẹ láyé bá wa kẹ́ wọn níkẹẹ tayé, àwọn tó ti lọ bá wa kẹ́ wọn níkẹẹ tọ̀run. Ètò tó ń dé sétí ìgbọ́yín náà ni Ìtọ́sọ́nà. Itosona. Bí mo ti sọ síwájú, ètò tí ó máa já ìdè, tí ó máa tú ìdè, tó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùn fún wa nínú ìrìn àjò ìgbésí ayé wa. Látẹnu èmi ọmọ yín, Al-Sheikh Al-Ma'rufi Ìgbàláyé Al-Aminu Billah, ẹni Ọlọ́run dá. Yorùbá sì lẹ́ni Ọlọ́run dá rèé, kò ṣeé farawé. Kí ni tá máa ṣàbẹ̀wò rẹ̀ lénìí? A máa sọ̀rọ̀ díẹ̀ nípa nǹkan tí wọ́n ń pè ní ogun ìdílé. Ẹ máa bá mi ká lọ. Ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ọmọ ni wọ́n ti di ìdàkúdà. Bẹ́ẹ̀ ni wọ́n ti dẹni ẹ̀yìn bóyá nípasẹ̀ ọkùnrin tàbí obìnrin. Kí àwa òbí ká gbìyànjú láti mójútó àwọn ọmọ wa nítorí ọjọ́ iwájú wọn. Mo gbà á ládùúrà fún ẹnìkọ̀ọ̀kan wa wípé àkọ́bí ọmọ nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa, Ọlọ́run kò ní sọ wọ́n di ẹni ẹ̀yìn o. Ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ọmọ ló yẹ kó ti ṣe oríire ńlá ju bó ti ṣe wà lọ. Ṣùgbọ́n wọ́n ti sọ kádàrá rẹ̀ di ìdàkúdà. Wọ́n ti sọ sínú ìdààmú ayérayé. Ǹjẹ́ wọ́n mọ̀ wípé àpẹẹrẹ mẹ́fà kan wà tó o bá ń rí ọ̀kan lára àwọn àpẹẹrẹ mẹ́fẹ̀ẹ̀fà yìí? Lọ mọ̀ dájú wípé àwọn àgbàlagbà ti sọ ìwà àkọ́bí ọmọ yìí di ẹni ẹ̀yìn, tí èyí sì jẹ́ òkùnfà látara ogun ìdílé. Alákọ̀ọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ mẹ́fẹ̀ẹ̀fà tí mo sọ síwájú, òun náà di wípé àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tó bá ń sábà máa fi ojú, ẹsẹ̀ tàbí ara tó bá ń fi kó okùn ẹlẹ́nà ní gbogbo ìgbà, bóyá lójú ayé tàbí yálà lójú oorun. Eléyìí ń túmọ̀ sí ìfàsẹ́yìn àti ìjákulẹ̀ nínú ayé rẹ. Èyí sì jẹ́ òkùnfà kan látara ogun ìdílé tí ń bá ọ fínra. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì, tó bá jẹ́ nìkan tó máa ń tọ̀ ọ́ lé, bóyá lẹ́ẹ̀kan lóṣù tàbí ní gbogbo ìgbà, wàhálà àti ìdààmú eléyìí ń túmọ̀ fún ẹni bẹ́ẹ̀, tó sì jẹ́ òkùnfà kan látara ogun ìdílé tí ń bá ọ fínra. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹta, tó bá ń lálàá wípé o ní ìbálòpọ̀ lójú àlá, tó tún wá ń bá spam lára rẹ nígbà tó jí sójú ayé. Eléyìí náà júwe fún ọ wípé ogun ìdílé ń jà ọ́, bẹ́ẹ̀ sì tún ni ìfàsẹ́yìn náà ló tún túmọ̀ sí fún ọ. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹrin, bí promise and fail bá ti ń pọ̀jù fún ọ, tí gbogbo àwọn àdáwọ́lé rẹ̀ sì máa ń já sí asán ní gbogbo ìgbà,
eléyìí ń túmọ̀ fún ọ wípé ogun ìdílé ni o, ogun àkọ́bí ọmọ ni. Múra kó sì kún fún àdúrà púpọ̀. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀karùn-ún, tí kò bá sí àkójọ fún ọ lẹ́nu iṣẹ́ rẹ tó sì lọ ṣèwádìí sí i, ṣíṣẹ́ yìí sì jẹ́ ọ̀nà ọ̀la rẹ. Ìtẹ́lẹ̀yìn túmọ̀ sí fún ọ náà ni wípé ogun ìdílé òun ló fi ogun ìfàsẹ́yìn jà ọ́. Ogun ìfàsẹ́yìn ló ń jà ọ́ látara ogun ìdílé. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹfà, òun náà ni ọ̀rìnrìn. Ológun àkọ́bí ọmọ ni wọ́n máa ń fi àìsàn yìí dà láàmú, nítorí wípé àwọn amòòkùnṣèkà èèyàn wọn kì í fẹ́ kí ògo ayé ẹ̀dá ó búyọ. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀keje, òun náà ni wípé kò dára kí àkọ́bí ọmọ ó máa masturbate. Even gbogbo ọkùnrin náà ni ò dára fún kí wọ́n máa masturbate. Gbogbo ìgbàkígbà tí wọ́n bá dẹ̀ ti ń dán nǹkan yìí wò, aburú 5 kan yóò máa ṣẹlẹ̀ sí wọn. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò ní sí ìṣerere fún àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, kò ní sí àkójọ ohun rere fún àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn a máa ní body odor púpọ̀, ara wọn a máa rùn. Ẹlẹ́ẹ̀kẹrin, òun náà ni promise and fail. Ní kúkúrú, ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí ló ń kojú àwọn ìṣòro yìí. Bẹ́ẹ̀ sì ni wàhálà yìí kò lè dúró nínú ayé rẹ̀ àyàfi tó bá múra sí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Ẹ jẹ́ á bójú wo wàhálà àti àdojúkọ ipò àkọ́bí ọmọ nínú mọ̀lẹ́bí. Ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ọmọ ló ń ṣiṣẹ́ bí erin tó sì ń jẹ̀jẹ́ ìlírì. Àfi kí Ọlọ́run ṣíjú àánú rẹ̀ wo gbogbo wa. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti ba ayé àkọ́bí ọmọ rẹ̀ jẹ́ látara ọ̀rọ̀ ẹnu. Kò dára kí àwọn òbí fẹ́ràn ọmọ ọ̀kan ju ọ̀kan lọ. Àrísìkí tàbí ògo ayé ọmọ ni wọ́n fi ń táfàlà yìí. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni kò kì í fẹ́ gbọ́ wípé ẹ̀gbọ́n àwọn fẹ́ ṣoríire ju àwọn lọ. Bí wọ́n bá ti gbọ́ bẹ́ẹ̀, inú wọn ò lè dùn sí mọ́. Àwọn ọmọ kan bẹ bẹ́ẹ̀ tó dá sí pé tí wọ́n bá ti gbọ́ wípé ẹ̀gbọ́n àwọn fẹ́ là ju àwọn lọ, inú wọn ò ní dùn sí ẹ̀gbọ́n náà mọ́. Kódà bójábúrò wọn náà, inú wọn ò ní dùn sí mọ́. Bẹ́ẹ̀ sì ni àníyàn wọn ò ní dá sírú ọmọ bẹ́ẹ̀ mọ́. Ǹjẹ́ ẹ wá mọ̀ wípé bí wọ́n bá wá mọ̀nà kan tàbí méjì tí wọ́n lè fi ṣe jàǹbá fún ẹni bẹ́ẹ̀, wọ́n á gbìyànjú rẹ̀ o. Ẹ̀yin òbí, ẹ jẹ́ á gbọ́ ilé yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ká dẹ̀ mú lò lórí àwọn ọmọ wa. Ẹ wò ó, ibí yìí la máa dúró sí lénìí, a máa pàdé nínú next episode. Ìyẹn ni episode tó tún kàn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ, bóyá ẹ̀yin fẹ́ béèrè ìbéèrè kan ní o, àbẹ́ fẹ́ ká máa bá yín ṣe ìpolówó àwọn ọjà yín, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number mi yìí 09013131710. Èmi àti yín ayọ̀ la ó máa fi pàdé. Ó dàbọ̀. Al Ma'rufi Ìgbàláyé TV, ibẹ̀ gangan ni ẹ máa wò.